mo ní fan base tèmi jẹ́ kí n jẹ́ káwọn èèyàn mi mọ̀ bó ṣe lọ nínú ayé mo fẹ́ kẹ́ máa fèyí kọ́gbọ́n olórí burúkú làdó tòṣì gbogbo orí burúkú tẹ̀ tó ń bá kiri nísìn information ló ń wá ẹni tá bá ti kọ̀ ṣubú ayérayé mọ́ òun náà lọ ganu síbẹ̀ in the next few months á gbá gbogbo ẹjọ́ á gbá orí okójọ àsàtọ̀dọ́mọ ẹ lè rí èèyàn gidi kan tọ́lọ́run pèsè fún ẹ lè rí lẹ́yìn àdótòṣì súnmọ́ kó bá rẹ lórí Gistlover ni nígbà tí mò ń sọ wípé mi ò ṣe Fọlásẹ̀. tọ́ ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti jáde sọ̀rọ̀ báyìí wípé òun ò ṣe Fọlá Tinubu tó jẹ́ ìyáálé rẹ̀ ó ní arábìnrin tí ó bá nílé ọkọ rẹ̀ kó tó di pé ó fẹ́ ẹni tí ó fẹ́ ìyẹn Lizzy Anjorin ó náà ò ṣe o ó ní báwo lèèyàn tí ó kàwé ó ṣe máa ṣe Fọlá tí ó kàwé ẹ̀yin èèyàn wa ìjẹ́ Lizzy ò tí sọ̀rọ̀ tó ju ẹnu ẹ̀ lọ báyìí nínú fídíò yìí ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ torí wípé ẹ máa gbádùn rẹ̀ gidi gan. Lizzy sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Fọlá Tinubu nínú fídíò yìí ó dẹ̀ tún fi apá kan ó tún fi bú Ìyábọ̀ Òjó nínú fídíò yìí ó yá àwọn máa play rẹ̀ fún yín nísìnyìí ó ti yá. mo ń sọ fún yín pé mi ò ṣe Fọlásẹ̀ báwo lẹni tó níṣẹ́ ṣe máa ṣẹni tí ò níṣẹ́ ṣé ó jọra wọn ni báwo lẹni tó rọ́jú tó lọ skul ṣe máa ṣẹni tí ò lọ sí skul báwo lẹni tó kọ́ṣẹ́ ọwọ́ ṣe máa ṣẹni tí ò kọ́ṣẹ́ ọwọ́ èyí olórí burúkú akídanidání tó pèrè ẹ̀ láṣìírí yìí pẹ̀lú ọjọ́ orí ẹ̀ kò sí contribution kankan tó hard sí society ó lè ṣẹ̀mí lẹ́ṣẹ̀ láti máa wù ẹ́ ó lè jẹ́ kékeré ló máa ṣẹ̀mí tí máa dí iye ẹ̀ lọ́rùn mọ́ nígbà tí mo sọ fún yín pé àdótòṣì ló ń ródàn yìí ọ̀pọ̀lọpọ̀ yín ò gbà ọ̀pọ̀lọpọ̀ yín ò gbà èmi sọ fún yín wípé Fọláṣadé Sàríyù ọmọ kíkẹ́ lọ́mọ àtàwọn ọmọ ẹ̀ àtàwọn tó ń gbèjẹ̀ àtàwọn ọmọ wọn mo náà máa fi kú àìtọ́jọ́ ṣe fàjẹ́ ni. ẹ wo adúrú èpè tí olórí burúkú Fọlá tó máa mọ sàárì ọmọ ẹ̀ àtàwọn tó ń gbé lẹ́yìn tó máa mọ sàárì ọmọ wọn ẹ wo adúrú èpè tí Fọlá subjecti ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin sí láìṣẹ́ láìrò láìgbowó lọ́wọ́ ẹ̀ and she was always on the phone with them. ṣe rí àwọn pípù yìí tí mi ò bá dúró sí wọn lọ́rùn lágbájá kú sí Amẹ́ríkà tẹ̀mẹ̀dó kú sí UK ìkan kú sí Canada kò ṣẹ̀yìn wọn. They've bullied a lot of people to death. tó o bá dúró re torí èèyàn ṣèkà fún ẹ tó o bá dúró re láti fi ẹnu ẹ yí ìpín ẹ padà Ọlọ́run lè máa wòran òun ló ṣe dá kó o fi ẹnu ẹ yí ìpín aláburú padà ṣáìdá. It is very important. ẹ wo story tá à ń gbé bọ̀ ẹ wo story tá à ń gbé bọ̀ ibi tí story yẹn ti cut lẹ́kọ̀ọ́ ó dùn mí. ẹ wo bí àṣírí àwọn oní HIV ẹ wo bó ṣe paint bí ká ní wípé Fọlá wà ń lé Mr. Lawal wọ́n rí jẹ wọ́n rí mu àárín wọn tòrò Lizzy Anjorin wá débẹ̀ ó wá lọ gba Mr. Lawal. ẹ bá mi béèrè pé ọmọ ọdún mélòó ni àṣírí àwọn oní HIV wo bọ́ lọ ń ṣe rí dínkù ẹ̀ ó mọ̀ pé lọ́n rí dínkù ẹ̀ lẹ́nu ìmàlẹ́ sọ̀rọ̀ òjókù ọlọ́run jẹun lẹ́rìí ọlọ́run rí dínkù ọlọ́run fi ẹ̀ṣẹ̀ sìn ìwà àti àdótòṣì àtòkù Fáráò ọlọ́run sọ ẹ́ di -0 ọlọ́run fi ẹ̀ṣẹ̀ sí àgbáyé ìwọ táyé tí ń wò báyìí lókè ó wá di ẹni àná ó rí ni àwọn tẹ́ ń gbèjà pẹ̀lú irọ́
orí pọ́n máa ń sáré wá tán bá ti rí pé tí ń ṣẹ̀sìn orí pọ́n máa ń sáré wá inú bo ni mo ti máa ń ṣe show mi ìzídà kí n ṣe show mi nínú mọ́tò kí n máa lọ meeting ìzídà kí n ṣe show mi ní site ìzídà kí n ṣe show mi nínú ọ́fíìsì mi or kí n ṣe show mi nínú ilé mi wàá rí pé lọ́jọ́ tí mo ti ń dá yín lóhùn o ò lè bá mi níbi tí mo ti ń kunjú kùtè níbi tí mo ti ń borí burúkú kiri o ò lè rí mi kí n ṣorí burúkú láyé o ò lè bá mi bẹ́ẹ̀. Sima mo máa gbá yàrá yẹ ń blocking